lóní àsinmi o èèyàn tó périwo ọ̀yà lóní àsinmi o èèyàn tó périwo ọ̀yà lóní àsinmi o èèyàn tó périwo ọ̀yà lóní àsinmi. adúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tàná ọba ti èní Olódùmarè tó fún wa ní orí ọ̀fẹ́ tó jẹ́ kí ọjọ́ ìní tó jẹ́ kó sojú wa. Bí kì bá jẹ́ pé Olódùmarè ó bá fún wa ní ọjọ́ ìní ṣe, ẹ̀dá ó gbìyànjú bó bá lóun ọ̀fẹ́ kí la fẹ́ ṣe. Ọba tí ò jẹ́ kọ́jọ́ òní ọyẹ̀, wọ́n ti bá wa sọ, wọ́n ní ká jókòó síbi tí ọba yẹ ká jókòó sí adé Ifá. Èmi a máa búyàn, èmi a máa bú èèyàn. Ẹ jẹ́ ká jókòó, gbogbo ń tọ́ yẹ ká pọ́nlé òjò Olódùmarè lọ. Bí mo bá ń sọ̀rọ̀ bí kámẹ́rámán, bí ọba sọ dáadáa, bí ọba ṣe dáadáa, bí ọba dúró dáadáa, èmi a máa sọ pé kọ́ pa kọ́ jẹ́ pàwọ́ tá à ń bẹ́ mi kí wọ́n lápẹ̀rẹ̀ ẹ̀kọ́ lára wa. Ọ̀pọ̀lọpọ̀ wa náà àwọn nǹkan kan bẹ tí ò tí ì mọ́ wa lára, a sì màlẹ́bù rẹ̀ ni. Ènìyàn 100 ń jó, ènìyàn 100 ń jó, ènìyàn 75 wọ́n wá gbé kámẹ́rà dání àwà lórí TikTok. Ntí ọ̀dà kò yẹ kéèyàn máa bóbi sọ̀kọ̀ máa wúkọ́. Èèyàn yára èèyàn ya ètò, ṣùgbọ́n a ní láti yà lọ́nà tí ò ní má lè bù wá. Ọ̀pọ̀lọpọ̀ ń tàn sí orí afẹ́fẹ́ la wà, àwa nìkan la ṣe bá a lérò pa ń bẹ níbi àjù bẹ́ẹ̀ lọ, gbogbo ayé ní rí wa. Kódà ẹ jẹ́ ká fi kọ́ra bá a bá ṣètò tán, ẹ jẹ́ ká máa tún ètò yẹn wò kó ní kálukú kó lè bá a ṣe mọ blue bala. Eléyìí ló fi kọ̀rẹ́ ti ara rẹ tó bá di jọ́ mi pé ilé fata lọ nídìí òní bí mo ti ṣe kọ̀ dá tó. Ẹ jẹ́ ká máa wò ó torí tá à ń ṣe lélẹ̀ tọ́ba tó di ọdún 10 igba ọdún lónìí wọ́n tó gbé jáde. Wọ́n sọ pé èyí tí wọ́n ṣe ní 2025 bó ṣe rí lélẹ̀. Ẹ máa ń jẹ́ kí ẹ̀rù etí jẹ́ àwòrán kó bà mí púpọ̀. Ẹ dákun torí Ifá. Akíyan bàbá wa Àràbà tilẹ̀ Ìbàdàn. Wà ń bẹ̀ yẹn ní dẹrẹ tí ò sí níbẹ̀ mọ́. Láti àná lẹ́ẹ̀tí ń ṣe tó fi dàkókò yìí. Bàbá ọjọ́ tẹ́ ti lò sẹ́yìn kékeré ní fáwọn tó pè ní ọjọ́ tẹ́ lò láyé. Àwọn bàbá mi sọ́kò, bàbá mo kí ẹ̀yin náà. Ọ̀gá mi ẹ̀wí pọ́nlé, ìyá mi láti ìlú Ìbàdàn mo kí ọ̀rọ̀ mi là ló ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin ni fáníkẹ́ jókòó lókè lónìí nù, àwọn kan ní jókòó bẹ̀ lánàá. Nígbà tí mo dé tí wọ́n gbé mi sórí àga ní ńlá o, mo wá ń sọ fẹ́ni tó gbé mi sẹ́ mo ní adé fọ́ọ̀mù tó báyìí. Orí àga tẹ́ gbé mi sí ìmọ̀ tó bẹ́ẹ̀, àwọn ní kí n jókòó bẹ́ẹ̀, mo sì jó. Ṣùgbọ́n tó jẹ́ kí n jó yẹ kí n kọ̀ ní kí n sọ pé rárá. Ṣùgbọ́n ní tó fi jẹ́ kí tí mo fi jó mẹ́ ni pé wọ́n rán mi wá ni. Bàbá wa Awógbélé Olúawo tìlú Ká, èyí tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ló yẹ kí wọ́n máa ṣe. Ṣùgbọ́n mo bá bàbá náà dúpẹ́ nínú ayé wọn pé irúnmọlẹ̀ ò ṣe wọ́n lé àwọn nìkan ìwúrí orin kan. Ní nǹkan bí ọdún tọ́pẹ́ díẹ̀ sẹ́yìn tí wọ́n bá pe bàbá náà pé ó yá ẹ wá bá ní sọ̀rọ̀ Ìtaniji. Bàbá wa ní wọ́n la létò mi kan ṣùgbọ́n ètò ti di méjì lọ síbẹ̀. Kódà ó ti ẹ̀tọ́ bí ètò bíi méjì bíi mẹ́ta tí bàbá rán mi lọ. Àwọn ní sọ pé àwọn ọ̀rá yè. Mo wá bẹ̀rẹ̀ ètò ìmọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo rí ẹtí ẹyọ kúlẹ̀ mo bá sì tẹ́ jókòó. Tọ́mọ̀ pé wọ́n tẹ̀ sọ pé bí ọsọ́ lè dà ní. Bàbá ò ṣe bẹ́ẹ̀ làyà mi ọmọ ṣe kì í. Bí bàbá wa Àràbà tilẹ̀ Ìbàdàn bí wọ́n bá jókòó tí wọ́n kì í bá ṣe bàbá dáadáa ni ó yẹ kéèyàn máa tó bẹ̀rù. Kódà bọ́mọdé ọ̀bá bẹ̀rù wọn ó lè sọ yòó kọjá pé ètò sọ. Iná làsọ mọ́ ṣùgbọ́n bàbá kọ́
ayé lọ́dà ayé social media láyé fi lérò pé bóyá nínú onígbìyànjú bẹ̀rẹ̀ ni bàbá wà. Mo lè dá kọ̀ọ̀kan mẹ́sàn-án tó fi hàn pé bàbá tí wọ́n jókòó tí wọ́n jẹ́ àràbà àbàdàn wọ́n ti ń dààmú ọjọ́ ti pẹ́. Kìí ṣe ìdààmú pé kí lá jẹ o. Ìdààmú lórí ìṣẹ̀ṣe. Àwọn bàbá yìí ìmọ̀ kiri káyẹ̀ ló mọ́ wọn lára. Torí pé bí kì í bá jẹ́ pé èèyàn bá ní lọ́kàn pé ibi tí mo ń lọ ìmúlẹ̀ láti lọ síbẹ̀. Ọjọ́ orí wọn kí wọ́n tó gbéra lẹ́nu pé mo fẹ́ dé ibi àjọ̀dún ibi ìkórè nílùú ọjà Odan láti Ìbàdàn síbí. Ọlọ́run ọmọ iye ètò tí a ní. À ń fi ń pọ́n mọ́lẹ̀ léra ẹyin ni bàbá. MC sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní tó bá jẹ́ páwọn mẹ́rin bí ọba ti jẹ́ bí wàjúwé kódà fúnra oníwàjúwé ni ó tó ń pè wọ́n pé ẹ máa bọ̀ àti fẹ́ bẹ̀rẹ̀ eré. Akíwa nínú ìjọ Ifani Afinimona ti lu ọjà Odan. Ìgbà tí mo dé bí orí mi wú ó kí olùdásílẹ̀ bàbá wa Abiodun Holy God ẹni parun àṣẹ. Ikú tó yáwọ́ kò ní pa yín àṣẹ. Orí bàbá yín ò ní fi yín sílẹ̀ orí ìyá ò ní fi yín sílẹ̀ àṣẹ. Ẹ ti kóore ṣẹ́rí tí ìjọba wà tí ẹgbẹ́ bá wà àwọn nǹkan kan bẹ nínú ẹgbẹ́ tó jẹ́ pé ẹ̀mí ni ẹ̀mí ẹgbẹ́ ń bẹ apá ẹgbẹ́ ń bẹ ẹsẹ̀ ẹgbẹ́ ń bẹ ojú ẹgbẹ́ ń bẹ ẹsẹ̀ ẹgbẹ́ ń bẹ ahọ́n ẹgbẹ́ ń bẹ àìkíyèsí ni o bàbá dáadáa bọ́dì kan sílẹ̀ á sọ pé alága àbí alukoro akọ̀wé kódà ìdí ẹgbẹ́ ń bẹ sáwádìí tí ń jẹ́ ẹ̀mí ẹgbẹ́ tí wọ́n ní bí ọba sí bẹ̀ mọ́ bẹ́ẹ̀ ọba múra bíjọ ọba múra bóyá ni ìjọ wọn tó wù nígbà tí ẹ̀mí ẹgbẹ́ tó bá ti kú ọbẹ̀ yálà ó kú tàbí olóhùn ò ṣe mọ́ mò ń sọ̀rọ̀ ẹgbẹ́ àtọ̀rọ̀ ọjọ́ ni o nínú ẹ̀mí ẹgbẹ́ lè wà ẹ̀mí yóò ní bọ́ ẹ̀mí yóò ní bọ́ ẹ dàpọ̀ ẹ jẹ́ kí á ṣe àṣeyẹ dáadáa torí pé bẹ́ẹ̀yàn bá ń ṣètò ìrìnàjò téèyàn bá ṣètò bá pẹ́ àkọọ́lẹ̀ èèyàn ẹ máa tó ń pọ̀ sí ni àmọ́ àwọn tí wọ́n kú tó jẹ́ pé lórí ìdààmú ẹ̀sìn ìní ẹ̀ kú sí bẹ́ẹ̀ sì ni mọ́gùn lọ́ pọ̀ mẹ́ẹ̀ lómi bàbá wa ẹni ní Ọdẹ Mákindé Awólọ́wọ̀ nínú ikú tí wọ́n kú ìlàjì ẹ̀sìn pọ̀ ń bẹ̀ láyé Ifá International Council for Ifá Religion nílùú agbègbè tatu wà yìí lábẹ́ bẹ́ẹ̀ náà láàmú tó dákọ̀ ọ̀gá mi bàbá mi wọ́n ti fi kú jẹ́ gbogbo ẹ̀ àdèlé àwọn èrè wọn jẹ́ nílẹ̀ mọ̀rẹ́rẹ́ àkókò yìí mo tún ṣèrántí bàbá mi Olùsẹjọ́ Ọ̀jẹ̀túnbí irúnmọlẹ̀ ọba lè ṣe kúrò ṣe fún wa nínú ìjọ Owódé àbí ìjọ Owódé kọ́ bàbá yìí sọ ti pádùn kan tí a kú ni ó ti pé ìdí tá a fi mà rè é sáré àìṣe dáadáa ara ayé ni máa ń múni rántí ara ọ̀run torí pé yìí tẹ́ ẹ jẹ́ ara iye tẹ́ ẹ kú bẹ́ẹ̀ ń ṣe dáadáa ni ẹ ṣèfò ẹ jẹ́ kí ní àjò yẹn ẹ jẹ́ kọ́ tẹ̀ ẹ jẹ́ kọ́ wọ́ irúnmọlẹ̀ ọmọ fún yín ṣe o nǹkan ti tún kú nínú wọn ohun burúkú ni kò ní jẹ́ pé ti yín nínú ìjọ yìí ẹnìkan kan ti wá náà lè kú. Holy God ẹ̀yin lè rán wa ṣe bàbá kí màá kí lẹ́yìn ètò nínú bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ̀yin lè rán wa níṣẹ́ á dé tó dùn tá a fò ní wákàtí náà tá a lè sọ̀rọ̀. Àmọ̀fẹ́ déré ṣe bàbá yìí wọ́n kú nínú ikú tí wọ́n kú ìdààmú ẹ̀sìn pọ̀ ń bẹ́ẹ̀. O sì láyé mọ́
sẹ́ni tí wọ́n bá sọ pé igi tó bá tó tí wọ́n bá ní kì í pẹ́ ọ̀dà kí igi tó tó má pẹ́ ọ̀sán ju kọjá igi tí ó kún tí ò lè wúlò fún kankan lọ. Ìtàn padà béèrè ara rẹ̀. Àkọsílẹ̀ ọmọ sọ̀rọ̀ ara rẹ̀ pé lágbájá bí ti ṣe ń bàtí bẹ láyé rè. Bó o ṣe ń rí ṣe lọ́wọ́lọ́wọ́ lákòókò yìí tó ọ̀nà ti pé ẹ̀sìn rẹ ìsìn rẹ o ní láti ṣe ó náà sọ̀rọ̀ rẹ̀ ó ní àsọ̀rọ̀ nípa tí ń jẹ́ kúrè. Bàbá wa kábíyèsí lóde ilẹ̀ yìí á kí wọn. Ọlọ́jà tìlú ọjà Ọ̀dàn bàbá lè mọ̀ sí bísùmọ̀ ẹlẹ́dàá wọn gbọ́. Gbogbo àwọn àlejò pàtàkì tí wọ́n wà bí gbogbo wa náà ní pàtàkì lẹ́sẹ̀ ọba àdìsá akíwa. Kí ni ń jẹ́ kúrè? Àtẹ̀mí àti wọ́n ìlàjọ ń kórè láàrin ara wa. Ìwọ ń kó èmi ń kó. Bá a bá ṣe àtúnbìnrin wa lẹ́rẹ̀ pé kí ni ń jẹ́ kórè ká má bàa ṣe fàágùn oníkálukú àjọ ń kórè láàrin ara wa ni. Bá a bá kọ́lé ṣebí lé táàgbé fúnra wa ni. Bẹ́ẹ̀yàn bára mọ́tò èèyàn là fúnra èèyàn ni kódà bọ́ bá fẹ́ bí o fẹ́ fúnra rẹ ni bí wọ́n fúnra láàrẹ tó o bá ṣèkórè bọ́ ọ bá dúpẹ́ ó dú ọpẹ́ fúnra rẹ ni. Nítorí kí tẹ̀síwájú kó lè bá a ṣe dé bá tèmi àti wọlé inú mi dùn púpọ̀ ṣé nígbà míì tínú èèyàn bá dùn èèyàn fẹ́ ni mọ̀mọ́ tí èèyàn sọ. Nínú ìjẹ́ mẹ́ta kan bẹ tó jẹ́ pé kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn. Ìjẹ́ ìlú ṣe àmọ̀ pé nǹkan ni. Ìjẹ́ ènìyàn kábíyèsí bàbá nǹkan ni àti ìjẹ́ ẹ̀sìn. Ìjẹ́ èèyàn ìjẹ́ ìlú ìjẹ́ ẹ̀sìn méjì ó pàtàkì tó jẹ́ pé níbi tó pàtàkì sí àwọn wá ní ọbí kan torí pé kò sí ti ń jẹ́ sìn méjì yòókù ló bí ti ń jẹ́ ẹ̀sìn. Ẹ̀sìn ni wà èèyàn lè lẹ́sìn tí ò ní níwà fún wa ẹlòmíín sì ń bẹ tó jẹ́ pé ó níwà fá àwọn àmọ́ sọ pé bí lápájá ṣe níwà tó yìí kó sì wà jẹ́ pé ẹ̀sìn wa ní í ṣe ó túmọ̀ sí pé ẹlẹ́sìn àgàngán fẹ́ ẹni tó níwà ṣùgbọ́n dá téèyàn bá ní méjèèjì tó jẹ́ pé ọba jẹ́ oníwà tó wá tó jẹ́ lẹ́sìn yóò jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó pé níye. Kí ni ìjẹ́ ìlú oníkálukú lálọ́mọ ìlú bí tá a ti jẹ́ bàbá wa ọmọ Ìbàdàn ni wọ́n gbogbo àwa tí a jẹ́ ọmọ inú ọjà Ọ̀dàn níbí akíwa bí a ṣe jẹ́ ọmọ ọjà Ọ̀dàn bẹ́ẹ̀ náà làwọn míì jẹ́ ọmọ ìlú Ọ̀là àbí ṣé bẹ́ẹ̀ kọ́ ni ìlú Ọ̀là kì í ṣèlú tó lọ́wọ́ Olódùmarè ọ̀sọ̀ pé òun ọ̀dà mọ́ torí pé kì í ṣe gbòòrò lọ́lọ́dà mọ́ wọn. Bàbá lọ́lọ́ ń dá lu yín mọ̀ kí ló ṣe kí ni lu yín ṣe. Ìgbà tí mo ka iye ìjọ sínú ìjọ yìí tí wọ́n pè ó jẹ́ 25 mo sì rí pé 9 nínú ẹ̀ ńlọ́jẹ́ ẹ̀ka ìjọ tó jẹ́ pé ọmọ ìlú Ọ̀là ìní ọlọ́run yìí dá síbi tí wọ́n tẹ̀lé sí. Ẹ̀yin tẹ́ ẹ dá ọmọ ilẹ̀ yìí nìyí o ayé ayé bí lọ́là ní o àní ẹ mọ̀ wọlé ilé nílé bàbá yín ọmọ ilẹ̀ yìí ọmọ ọjà Ọ̀dàn nìyí o ọmọ owóde nìyí o ọmọ àlárò nìyí o bí ẹ bá ṣe ti yí kí láwà délẹ̀ ẹ̀yin lẹ́yìn bí ẹ wá bàbá débi tẹ bá ní ọ̀tá yóò nílé tá a dé sí ńkọ́ ẹ ti nílé ẹ ti láyé ẹ ti bímọ alẹ́ nìkan ní mọ̀ ẹ̀yin ìyá ṣé wọ́n ní. wọ́n yọ wí ni o. Èmi ni wọ́n bá wí kìí sẹ̀yìn ọkọ o torí gbà tí ń lọ tán tí ó ní pé nítorí sọ lẹ́ẹ̀kan tó ń gbà káde fábẹ́ mi o ọ̀yá wa tún sọ ẹ̀rù òtí ẹ̀bùn ní gbogbo ojú ayé ṣùgbọ́n kẹ́yìn obìnrin náà tẹ́lẹ̀ bá ṣe láre ẹ dákun ẹ̀yin bàbá wa nílùú ọjà Ọ̀dàn ìlú Ìláró ìlú Owódé ẹ dákun ṣe bẹ́ẹ̀ lálẹ́ àwọn bàbá làwọn ò ní ayalẹ ní sẹ wá ń parọ́ mọ́ wọn ni
yà. Àwọn bàbá yìí ọ̀lálẹ̀ àlè lọ́fẹ́ ní wọn. Wọn ò ní àlè lọ́fẹ́ ní wọn. Ṣùgbọ́n wọn wá torí pálẹ̀ tó fẹ́ ní wọn kó tún sọ pé àlè àwọn rèé. Ọmọ ọjà ọ̀nà nìyí. Nítorí pé tiyín la bá délẹ̀ yìí. Ṣàwárí ìjẹ́ èèyàn. Ilẹ̀ gbéra láti inú ìjẹ́ ìlú níbi tá a ti bí tẹ́ ẹ bá délẹ̀ yìí. Bí èèbá ṣe towó kí lèèyàn bá lọ sẹ́yìn òde ni. Bí ó ṣe dá ilẹ̀ bá délẹ̀ yìí, wọn ò ní gbógun irinṣẹ́ lé. Àṣẹ o. Bí kì í bá ṣe towó kí lèèyàn wá lọ sẹ́yìn òde. Torí pé kì í sọjọ́ téèyàn dá ìyóni lèyìn ò ní ṣe bẹ̀. Ọjọ́ téèyàn bá dá ìyóni kọ́lẹ̀ yìí ó ní jẹ kọ́lẹ̀ yìí ó ní mu. Afárádà lèyìn ó ní. Ẹni tó bá ẹ̀mọye èèyàn tó jẹ́ pé ẹjọ́ délẹ̀ yìí. Ọjọ́ wa tí ìlọ́lọ́wọ́ pé èèyàn tẹ̀lé wa lágbájá. Bóyá lèmi ò ní padà lé o. Ọ̀dà mi ni pé nígbà tí mo ṣíròyìn tá à ń pa lápò ọ̀. Mo rí pé tá a bá kó gbogbo ẹ̀ náà papọ̀ lọ́dún. Mo rí pé díẹ̀ ìlówó tá a rí bí gan ló fi lé jùlọ. Ọ wá padà lọlé nítorí lórí ìsàkó ọ̀. Ó náà fi gbìyànjú kún ní o. Tọ́ba gbọ́ngbọ́n fertilizer. Ọ̀nà ẹ̀fọ́ náà lè gbé yàn. Ṣùgbọ́n ìbàbá tọ́jọ́ pé ẹ̀sìn ni ẹ̀ka àrí ọkàn. Irúnmọlẹ̀ ló jẹ́ ká ẹ nípa nílẹ̀ yípa yín ò ní run. Àṣẹ òpá. Ìjẹ́ èèyàn ọ̀lẹ́ bá kúrò láti inú ìjẹ́ ìlú níbi tá a ti bí tó jẹ́ ká ẹ bá sóde ilẹ̀ yìí. Méjèèjì yẹn torí pé nínú ilé tá a ti bí ìjẹ́ ìlú. Ẹ wá gbé ìjẹ́ ènìyàn ẹgbẹ́ dání. Ẹ wá gbé lóde ilẹ̀ yìí. Ẹ wá mú ìjẹ́ ẹ̀sìn torí mo ti mọ yín la láti lé ni o. Àwa tẹ́sí ọ̀bá tí ì mọ́ lára ẹja jọ mọ́ wa lára. Rántí pé lọ́jọ́ tó ọba bímọ èèyàn kan ní ọ̀sọ̀mọ rẹ lórúkọ. Lọ́jọ́ tó ọba kú kò ṣe é dọ́gbọ́n sí àwáyé kú òsì. Èèyàn kan òun náà ní ọ̀sọ̀ pé ẹja lọ rè gbẹ́ lágbájá bò. Bàbá wa wo ìfọwọ́sowọ́pọ̀ tẹ̀yìn tẹ̀ ń bẹ lẹ́kùn àdúgbò yìí tẹ̀ ń ṣe á rí i pé èèyàn ò ní débi kọ́mọ́ fi ti yín tọrọ o. Bàbá mi Ọláfá kábíyèsí sá láti Èkó ni bàbá ti wá. Bóyá ti jẹta náà ti débi ọlọ́run ọmọ ẹjọ́ owó tó kú. Mo tún rí olóyè ìwé pọ́nlé láti ìlú Àbújá. Àtàrú àná bí aago bíi 12 iná ti book flight láti Àbújá. Ìrìn àjò yẹn yẹ wọ́n sì sún tó fi di aago 8 alẹ́. Gbogbo èèyàn tó bá fò lókè lánàá ọmọ pé orí afẹ́fẹ́ ó ní problem ṣùgbọ́n mo rò pé tàbújá ṣe kò ní o. Tí kì í bá jẹ́ pé abágbára wa gbọ́, ìta máa ń ṣe ìjẹ́ èèyàn, ìtì ń bẹ lára wa tó wá di ìjẹ́ ẹ̀sìn, òun la fi lè wá ṣàdúró ti ara wa o. Ìgbèmí náà gbéra tí máa bọ̀ la, aago 7 alẹ́ àná ni mo gbéra tí mo bọ̀ wá sílẹ̀ yìí. Mo ní olùgbọ̀n ẹ̀ má dá ayé láàmú o. Ẹ̀sùn èmi ọwọ́ ọ̀nù a sì ní lágbá aago 12 fún òun tó sùn. Ẹlòmíì tún dé lẹ́yìn tíá. Nítorí ìtẹ́sí náà ni ẹ má jẹ́ kó sun yín. A lè pè yín ní ìjẹ́ ẹ̀mí ẹlòmíì pẹ́tọ́ jẹ́ pé ìjẹ́ ọwọ́ ni o lè ránṣẹ́. Ẹ fẹ́ gbowó lọ́wọ́ èèyàn lágbájá ìwọ lọ ń gbowó lọ́gbà ìjọwọ́ nù. Àwa tó lẹ́sẹ̀ jura wa lọ. Àwa la wá tí níjọ́ tí wọ́n bá pè yín náà pé kẹ́yìn náà wá níbòmíì. Ẹlòmíì lẹ́ẹ̀ máa rán lọ pé lágbájá ṣe bọ́ sámà tó wọ̀ là máa rán lọ. Ìjẹ́sẹ̀ nú ẹgbẹ́ nu ẹsẹ̀ náà ní kán o. Ìdójú ń bẹ